What's the time? Ẹ káàsán, ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT mi lọ sí ibi iṣẹ́ lénìí. Mo ní induction and it's virtual. Mo dẹ̀ tún ní appointment pẹ̀lú Optimal Health. Àwọn tó bá ń ṣiṣẹ́ ní NHS wọ́n máa mọ nǹkan tí mo mean. So mo wà ní break till 12:50. Mo ṣe ní kí wá sáré sọ eléyìí. Ẹ jọ̀ọ́ ìwọ tó bá ń gbé ní Colchester. Mo ní mental health man kan, mental health nurse kan tó jọkùnrin tó ń wá obìnrin. Ó dẹ̀ lóun like nǹkan tó bá tóbi. Ó fẹ́ ẹni tó ní fùrọ̀, ẹni tó lọ́mú. Ó ń gbé ní Manchester. Single daddy ni. So òun nìkan ló ń wà pẹ̀lú ọmọ ẹ̀. Mo sọ pé dídóra wa tó ní àlàáfíà nínú. A ní ṣe lórí Facebook. A máa ṣe lórí TikTok. Ní ọjọ́ alẹ́ tí n bá ṣe ní alẹ́ Friday máa ṣe ní alẹ́ Saturday. Dídóra wa tó ní àlàáfíà nínú. Àwọn èèyàn lè nífẹ̀ẹ́ mi tààrà nítorí wípé òtítọ́ ni mo máa sọ. Gbogbo yín lẹ gbọ́ voice note ọmọ kan tí mo play tó ń ké gbàǹjarè pé oko ọkọ òun kéré nǹkan kan. Orí TikTok yẹn ló ti réyàn. Látijọ́ tí òun àti bọ̀bọ́ yẹn ti ń sọ̀rọ̀ nísìn. Ìtura dé bá ọmọ yẹn. Ọkàn ẹ̀ balẹ̀ tó lóun ò fẹ́ fọkọ òun lẹ̀. Ó lọ́kọ òun da. Ó ní ṣùgbọ́n in fact bọ̀bọ́ tó ń bá sọ̀rọ̀ yẹn ní ó ti pààrọ̀ hospital pé inú ṣe ni inú ń dùn because wọn kò rókódó tààrà. Ó ní gẹ́yẹ níjọ́kọ̀ ó lóun ti fẹ́ wà tempted. Ó ní ọkọ òun ọ̀rẹ́ ọkọ òun wálé. Ó ní bọ̀rẹ̀ ọkọ òun ṣe wálé. Ó lọ́kọ òun fi sílẹ̀ pẹ̀lú òun. Ó sọ fún òun pé òun ń bọ̀ o kó dúró dè òun. Ó nígbà tọkọ òun dé òun gbaná ojú ẹ̀ ni pé má ṣe bẹ́ẹ̀. Ìwọ tó òdóyàwó ẹ̀ dáadáa tó tún wá ń fi ọ̀rẹ́ ẹ̀ kó jókòó ti ìyàwó ẹ̀ nínú ilé. Tó dẹ̀ jẹ́ pé ìwọ tó lókòore ọ̀rẹ́ ẹ̀ tó fi ti ìyàwó ẹ̀ tó lókòore lábẹ́ ni. Tí nǹkan bá wá ṣẹlẹ̀ ẹ wá máa po obìnrin lálágbèrè. Èmi ò ní parọ́ fún yín. Mi ò ní fi ẹ̀kọ́ tọ́ná fún yín. Mi ìdẹ̀ ní fi dúdú pé funfun fún yín. Tó o bá ti dó ìyàwó ẹ̀ dáadáa bí tó mọ̀ pé ìyàwó ẹ̀ ò rókódó. Àwọn risk assessment kan wà tó máa ṣe. Má máa fi ọkùnrin mi sílẹ̀ lady yẹn ní díẹ̀ ló kù. Ó ní ṣùgbọ́n ọ̀rẹ́ ọkọ òun yẹn máa ń respect òun gan. Ó ló máa ń sà òun gan. Ó ní bọ̀bọ́ ṣe jókòó ara òun ti gbẹ̀ kan. Ọkọ ẹ̀dẹ̀ ló ní kó dúró òun bọ̀. Ó ní ṣùgbọ́n ó lóun ti súnmọ́ tán báyìí. Ó lẹ́mi ẹ̀kọ́ ni láíláí. Ó ní bóun ṣe yẹ̀bá nìyẹn. Ó ní kí n gbà òun. And either we like it or not. In tó get ara ẹ̀ sínú ẹ̀yìn. Ó máa dilé ẹ̀ mú. Tó bá wù yín kẹ́ sunkún kẹ́ ní ó encourage kíní. Ṣé kó fi ilé ẹ̀ lẹ̀ ni ó lóun ò lè fi ilé òun lẹ̀. Ó lọ́kọ òun nice. Ó lọ́kọ òun good. Wọ́n ti jọ bímọ fúnra wọn. Òun ló mú wá lùí ṣùgbọ́n kò do. Kìdẹ́ ṣe pé kò lè do. Kò ní okó lábẹ́ tó lè do. Inú dẹ̀ ti ń wọ́rí obìnrin. Ó ti fẹ́ kú. Kò dẹ̀ fẹ́ fi ọkọ́lẹ̀ tó rọ́kọ nice. Ó ní ó nice sáwọn ọmọ. Ó nice sóhun náà. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin wèrè ẹ ní ó fẹ́ ṣọgbọ́n ṣèranù ni. Ìranù wo ló fẹ́ ṣọgbọ́n ṣe? Ó ní táwọn ti dóra àwọn gbẹ̀yìn sìn. Ó ní 6 months. Ó ní bó bá ṣe ní pé kóun wọlé báyìí. Ó lóko yẹn máa rọ ni. Ó ní tó bá ṣe ní kóun wọlé ó ní kó yẹn máa rọ. Ó ní okó yẹn ó lọ́lọ́run ló kọ̀ ṣáámi wípé òun máa lóyún. Ó ní torí táwọn bá ti súnmọ́ ra wọn báyìí ló máa fi lóyún. Ó ní kò sí nǹkan kan tó ń gbádùn. Ó ní because kò kí ń wọlé. Ó máa dàbẹ́ ni pé àwọn gum pọ̀ ni. Pé kó ṣáà manage kí àtọ̀ lè rọ sínú òbò òun. Ó ní ìdó tó dóhun nìyẹn tóun fi lóyún. Ó ní okó yẹn ò lè kan ìsàlẹ̀ òbò òun bọ̀ tí ẹnu ẹ̀ bá ti ṣe ṣóró sínú ẹ̀ báyìí tó bá ti dà sínú ẹ̀ báyìí ó lóun máa sùn síbẹ̀. Ó ní bóun ṣe ń lóyún nìyẹn. Ó ní bọ̀ pé kọ́kọ́ òun dóhun kó gun inú òbò òun rí. Ó ní kò ṣe rí látijọ́ táwọn ti máa rí. Ó lóun ò mọ̀ pé bó ṣe máa rí nìyẹn. Ó nítorí pé virgin òun fẹ́ ọkọ òun. Ó lóun òun ti máa dùn okó òun ti ń dóko dáadáa ṣùgbọ́n ọkọ òun ò dóbò rí. Ọkọ dẹ̀ ní ẹ̀sìn òun ò gbà. Ó lóun dẹ̀ nífẹ̀ẹ́. Límọ́ báwo ni Caris? Ó lóun nífẹ̀ẹ́. Ó ní àwọn ti dóra. Ó nígbà àwọn ti marry tán kóun tó káwọ́ sórí pé kí lòun ṣe léyìí fún. Ó ní òun pẹ̀lú ìtìjú òun ò lè filẹ̀. Ó ní ṣùgbọ́n bí tọ́lọ́ máa ṣàánú fún òun ni pé tí ó bá ti manage okó ẹ̀ wọlé tó bá ti dàtọ̀ báyìí ó máa lóyún ní gbogbo àwọn ọmọ tó ń bí. Ó ní bọ̀ pé kéèyàn dó obìnrin kó sọ pé okó wọlé sínú òbò obìnrin. Ó ní kò òun àtijọ́ tóun ti fẹ́ ọkọ òun ò rírú ẹ̀ rí. Òun ò fìlò okó ẹ̀ nínú òbò òun rí.
òun dẹ̀kẹ̀rẹ́ òun ti máa dùn okó dáadáa kóun tó fẹ́ ṣùgbọ́n òun fẹ́ ní virgin ọkọ òun ò dóbòrì ó lóun ò fìlì okó nínú òbò òun rí ó ní inú ti wá ń dùn òun ti wá ń kanra ọkọ òun ò dẹ̀ ń ṣe tóun lè kanra mọ́ ó nítorí pé ó nice lórí àwọn ọmọ òun lórí títọ́jú òun ló nice ó ní kí n ṣàánú òun tóun bá ń rí okó dó lẹ́ẹ̀kọ̀ọ̀kan okó tóun dẹ̀ fẹ́ máa dó òun ò fẹ́ bìtírì ọkọ òun ò dẹ̀ fẹ́ yájú sọ́kọ òun kóun kàn máa rí jídó ni kóun dẹ̀ máa kó tíra irú nǹkan báyẹn á lè pa inú ilé òun mọ́ ó ní kí n jọ mo ní kò sí ìtò kan èmi á introduce ẹ séèyàn kẹjọ máa sọ̀rọ̀ àtìgbà tí wọ́n ti jọ ń sọ̀rọ̀ nísìn in fact bọ̀bọ́ yẹn ló bá mi sọ̀rọ̀ tán sí ó ló sọ fóun pé òun ò fẹ́ nǹkan kan tó máa affect ọkọ òun o n tó ń fẹ́ lára ẹ̀ òun lélẹ́yìí òun ò rí okó rí pé kóun tiẹ̀ fìlì okó nínú òbò oníjọ́ tóun ti marry for over 17 years ó lóun ò fìlì ẹ̀ rí ó ló ti wá ń tell lára òun ó ní ọkọ òun dẹ̀ gbà because kò sí nǹkan tó lè ṣe sí ó ló kú ẹ̀ ó ní kò tó ìka àárín òun ó ní bíi macro okó ni ó ní àwọn máa ń fọ̀ọ̀sì ẹ̀ tó bá ti fi okó sínú ẹ̀ báyìí bẹ́ẹ̀ ni pé kéèyàn ṣí tap sínú òbò tó bá ti dà báyìí òun á ya sùn síbẹ̀ para òun ti lóyún ẹ̀yin wèrè kan máa sọ fún mi wípé ó yẹ kó fi ọkọ lẹ̀ ni kí ló yẹ kó ṣe kò ní fi ọkọ lẹ̀ ó máa maintain ilé ọkọ yẹn á dẹ̀ jókòó síbẹ̀ á dẹ̀ nǹkan tó bá wù ní kó ṣe èmi kọ́ ni ìyá ẹ̀ nǹkan tó bá ti pay ẹ̀ ni kó ṣe ó ní mental capacity bó bá dẹ̀ yẹ pé ó lè decide mi ò ní ráì láti decide fún tèmi ni pé kó fèmí níṣẹ́ kí n dẹ̀ ṣeṣẹ́ service tó wá fẹ́ kí n bá wẹ́ ní tó máa bá sọ̀rọ̀ service yẹn máa wá rẹ́ńdà fún ọwọ́ tiẹ̀ ló kù sí ìyẹn ò dẹ̀ kan èmi mọ́ bàbá rẹ̀ ni tó ń sunkún ẹni tó wà nírú ṣù yẹn o lè wá bá mi ní kọ̀kọ̀ o ń láti look after your mental health o ń láti look after ara ẹ tó bá dẹ̀ fẹ́ tó bá ní ọ̀nà míì tó lè fi look after ara ẹ look after yourself má jẹ́ kí nǹkan kan society kankan tọ̀kan kó ba ìgbésí ayé ẹ jẹ́ má jẹ́ kó ba nígbà téèyàn bá ní macro oko ó ní ọkọ òun àwọn ọjà àwọn ò ní wàhálà tóun bá ní kóun filẹ̀ kí lòun fẹ́ sọ fáwọn èèyàn pé ó fà á ó ní gbogbo ayé ló mọ̀ pé ó ń tọ́jú ó dẹ̀ ń tọ́jú tọmọtọmọ ni àmọ́ ibi nǹkan tó kù sí yẹn ìbànújẹ́ ni tí ẹ̀mí òun ti fẹ́ bọ́ kí lòun fẹ́ sọ fáwọn èèyàn pé ó fà á fóun fìfọ̀kọlẹ̀ kí lòun fẹ́ sọ fún wọn tóun bá lọ rojọ́ ta lòun fẹ́ rojọ́ fún pé àwọn èèyàn ò ní understand nǹkan tó ń ṣe òun wọ́n máa blame òun pé kinní kan ni pé irú èmi báyìí lòun náà lè sọ fún pé kí n jọ kí n ṣàánú àtìgbà tóun àti bọ̀bọ́ yẹn ti sọ̀rọ̀ ń bọ̀ mo pe bọ̀bọ́ yẹn nísìn mo ní kí ló fún obìnrin yìí jẹ spíkà mi dà ń bọ̀ mo ní kí ló fún jẹ ń bọ̀ àfi tí ò bá gbé bóyá ó ti rí mi ní live torí mo sọ fún pé mò ń lọ sí live. mo ní kí ló fún ọmọbìnrin yìí jẹ ó ní kò sí ó náwọn kò sọ̀rọ̀ at length ni ọmọbìnrin yẹn ó ti send message sí mi ìfẹ́ play voice note ẹ̀ ni torí pé that is nǹkan tó ń pè ní confidentiality mi ní play voice note my joy mi ni wípé ó wà happy after all joy mi ni wípé hello ìgbà tí mo pè ẹ́ nísìn kí ni mo béèrè lọ́wọ́ ẹ̀ nípa ẹni tí ẹjọ́ meet. ẹ ń bèrè tí mo ṣe tí mo ṣe mo. mo ń béèrè pé kí ni. Hello? Lògùn fún ẹni àbí ẹ ló máa ṣe gbọ́ mi. Mo ń béèrè pé kí ni. Ṣé gbọ́ mi? So ẹ bèrè lọ́wọ́ mi pé àpé kí ni mo ṣe fún tínú ẹ̀ fi ń dùn báyẹn. Pínú ẹ̀ dùn gan-an kan báyẹn. Ìgbà tí wọ́n sọ̀rọ̀ yẹn tán, èmi ṣáà ń sá láti explain one or two things. So ẹ tí wọ́n sọ pé orú program pé orú kan báyẹn pé máa sọ
ẹ máa jẹ́ káwọn èèyàn mọ̀. ṣé ìwọ rí nínú ẹ̀ pé ó ń dùn lóòótọ́? ṣé mi rí ní pé kí ni ẹ? ó rí nínú ọmọ yẹn pé ó ń dùn, ó rí pé inú ẹ̀ ń dùn. Yeah. Even yesterday when we were talking, because I thought it was 12 lánàá ni. 12 lóru. Bẹ́ẹ̀ni. Wow. 12 o'clock lè àwọn méjèèjì lọ sùn. Bẹ́ẹ̀ni. So àwọn kan ti sọ̀rọ̀ this time tẹ send bẹ́ẹ̀ ṣe send kí ní ẹ̀sìn mi yẹn mi jẹ́ kó pẹ́ rárá. Lèmi pè á sọ̀rọ̀ bí 1 hour ń gbà yẹn. Tòbá tó wá di bí 9 sí after 9 òun wá pè mí padà mi tẹ̀ sí sùn. Ó wá pè mí àwa sọ̀rọ̀ wọ 12. Gbólówá lọ́kọ̀ ń wà. So she was happy. Kí lẹ sọ? Gbóló lọ́kọ̀ ń wà tó fi ráyè bẹ́ẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀. Òun wà níbi iṣẹ́ kíní ló ń ṣe living ló ń ṣe. Okay. Living ló ń ṣe. So ọkọ wà nílé. With the kid. Ṣé inú ẹ̀ wá dùn? Kí ló wá ló mú un ló dùn? Kí ló lóun lack? Because ó sọ fún mi pé ọkọ òun dáa. Ó ní gbogbo nǹkan lọ́kọ òun fi dáa. Ó ní ṣùgbọ́n ìyẹn náà ni oko yìí. Bó ṣe sọ fún mi náà nìyẹn. Bó ṣe sọ fún mi ó ní ìdí ó lé tí tó wà bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ tí ṣùpọ̀kú ẹ̀ máa ń le kò tí ẹ̀ kí ń ríro kò wà concern nípa sex rárá àtọ́làtọ̀ nǹkan tó ń sọ náà nìyẹn pé kò sọ pé bóyá òun fẹ́ kọkọ àbí òun fẹ́ kọkọ lẹ̀ no ó lóun láì kọkọ òun pé but the issue náà ni pé òun nídìí iye tó máa satisfy òun tó máa make òun happy nǹkan kan báyẹn ó sọ pé kò kọ́ tó láti láti máa wá sí London fún 1 hour 1 plus. Bọ̀ kò sọ pé òun ò wá happy ó kàn ní oko ọkọ yẹn kéré pé kò dẹ̀ kí ń le àbí. Bẹ́ẹ̀ ni ó ní kò lè pé kò dẹ̀ kí n kò rí sẹ́ẹ̀sì rò. Ó ní kò rí rò rárá. Ṣé ó sọ fún ẹ pé òun ti lọ sí hospital pé inú ti fẹ́ pa òun? Yẹ́ ó sọ gbogbo ẹ̀ lásán lánàá. Ibùdó ní Nàìjà ó lóun ti lọ sí hospital pẹ̀lú ẹ̀jọ̀ lọ sí hospital nǹkan kan báyìí. Ó sọ lóríṣiríṣi tó pọ̀ báyẹn pé bóun tiẹ̀ ti try law bóun ti try law bóun ti try gan bọ̀ because òun like ẹ̀. Pé ó ń ṣe ẹ̀tọ́ tọkùnrin ṣe in terms of financial aspect. Pé but the only thing tó kọ̀ wá ń bẹ̀ ni pé the sex of it. Ó ní first born wà pọ̀ ọlọ́run kó sọ pé ó máa lóyún yẹn. Ó ní second born kò tiẹ̀ yóò bọ̀ ọ̀hún ṣe. Tó ti yẹn báyìí. Ó lọ wá jẹ́ èèyàn kan tó yẹ pé ní Nàìjà kò schedule on time. Pé ṣèbẹ́ tó bá rójú ẹ̀ lẹ́nu máa wá tó. Ó náà ti wà tempted láti fẹ́ dú ọ̀rẹ́ ọkọ nǹkan. Ó sọ yẹn sí London bí ó sọ fún mi lálẹ́ àná ó sọ yẹn náà ó ní ọ̀rẹ́ ọkọ yẹn wá fúnra pé ní interview ní city táwọn wà so ìgbà tí ó súnmọ́ jù ó dẹ̀ èèyàn tó máa ń sa òun dáadáa ni màmá kíní kan mọ́mí kíní kan ẹsẹ̀ mọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ báyẹn wípé òun wá lọ ń rorò kiri onú ilé pé ọkọ ó filẹ̀ àwọn ọmọ náà ti lọ sí school tó wá kó òun nìkan pẹ̀lú òun ní ilé pé òun fẹ́ wà tẹ́tẹ́ pé bó ṣàṣe ń ṣòun ṣá pé òun tún wà ń ro sọ́tún òun tún ń ro sósì kì í nǹkan tó máa fẹ́ ṣe yìí pé pé ìgbà tọkọ ń dé sáà òun ṣàtọ́ pé wá má máa ṣe nǹkan tó ṣe ẹ̀ mọ́ má sọ ọkùnrin lẹ̀ sínú ilé it's not good nǹkan kan báyẹn mo ṣàbẹ̀ òun ṣá nǹkan kan báyẹn ó bẹ̀ òun kó sì má bínú wọn dẹ̀ expect ọ̀ ó dẹ̀ lọ sẹ́yìn so because òun wà tempted gan oríṣiríṣi thought ló wá sí ọkùnrin. So kí ni wọ́n wá rí sí ó sọ̀rọ̀ gan-an kí ló wá ó fi pé. Mo ń gbọ́ wọ́n tẹ́lẹ̀ kàn rí ni pé inú ẹ̀ dùn lánàá ni even though ó possible fún pàápàá ni ó lè wà lẹ́nu gẹ́gẹ́ ó dá tó bí irú December láti pàdé ni pé ó tẹ́ pé wọ́n tẹ̀ cancel gbogbo shift rẹ̀ ó ní inú òun bá dùn tó ní nǹkan kékeré ní gbogbo rẹ̀ tó pé but òun ṣàbà mọ bóyá ìṣẹ̀wọ̀n máa ṣe ṣá. Inú ẹ̀ dùn gan-an. Ọmọ kí mo sọ fún ẹ wípé mo láwọn èèyàn ò lè fẹ́ràn mi torí èmi máa sòótọ́ obìnrin tó bá nírú ìṣòro yẹn tó bá wá bá mi màá cover ẹ̀. Ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ obìnrin ò ní kú síbi tẹ́mi wà wọn ò ní depression ẹ gbàgbé ẹ̀ wọn ò ní depression olórí burúkú nìyí ọ̀pọ̀lọpọ̀ yìí tẹ̀ ń criticize rẹ̀ ń jákò jẹ lẹ́yìn ẹ̀ ń jajẹ́ ẹ̀ ń jajẹ́ ó dàbí èèyàn kan tó lóun wà lábẹ́ ẹnìkan pásítọ̀ ni ó ti fẹ́ pa mí kí bá ń wáyàn mo wá ní irú yìí tó bá ń sọ̀rọ̀ mi níta èyí náà máa bú mi o. Of course ẹ ní support mi of course. ẹ máa bú mi o àìmọye imam
wàláì tàláì ọlọ́run àìmọye imam mo kàn máa ń wà àwọn mùsùlùmí mi tó bá ń sọ̀rọ̀ ní pé ẹ̀yin àìmọye because kò dẹ̀ sí nǹkan méjì torí society ẹ ti sọ àwọn èèyàn donírọ́ ẹ jẹ́ káwọn èèyàn free o máa notice lórí platform mi máa ní don't condemn anybody I don't condemn. bẹ́ẹ̀ni you used to say. I don't condemn. Don't condemn. Sọtí ẹ má condemn èèyàn torí ìlú gángan láyé ní tó kọjú sí wọ ẹ̀yìn ló kọ sẹ́lòmíì. ẹ̀yìn ló kọ sẹ́lòmíì. ìwọ ní o lè ní agbára láti kúrò kó bọ́ síta kó dẹ̀ kó àwọn ọmọ lọ bóyá o ní input nínú ilé yẹn o ní nǹkan kan ẹlòmíì ò lágbára ẹ̀ kò dẹ̀ fẹ́ kú ó fẹ́ pàpà jèrè ọmọ kò ní agbára ẹ̀ kò fẹ́ kú ó fẹ́ pàpà jèrè ọmọ báwo ló ṣe lè jèrè ọmọ ó ń láti look after ara ẹ̀ ó ń láti look after mental health ẹ̀ ó ń láti dọ́gbọ́n wọ́rọ̀ kọ̀ ṣàdá kó dọ́gbọ́n sọ̀rọ̀ ara ẹ̀ otherwise tó bá gbẹnu lé nǹkan tẹ̀yìn èèyàn máa sọ ìtẹ́ ẹ máa fi tó bá kú náà yìí náà máa ní àkútúkú ẹ̀ lọ́nà ọ̀run ó lè ṣì ó ti torí okó kan kú wàrà kò ti torí okó kan kú tí obìnrin bá ti wà in love ibi tí love ti máa ń ṣiṣẹ́ mo sọ fún yín pé the part of the brain tó máa ń wà activated ó máa tí love máa activate téèyàn bá wà in love ó wà ń bẹ̀ mo sọ fún yín pé part brain nìkan tí love bá ti téèyàn bá ti wà in love àwọn neurotransmitters bíi serotonin dopamine oxytocin adrenaline gbogbo wọn máa ṣiṣẹ́ pọ̀ ni even your cortisol the hormones fún stress a ṣiṣẹ́ in a positive way a dẹ̀ lu amdala a lù pa torí amdala is the part of the brain tó máa ń deactivate tí àwọn brain tó ń ṣiṣẹ́ fún love mood nǹkan kan tó bá ti ń ṣiṣẹ́ ìgbà tí wàhálà yẹn bá ti dé amdala yẹn máa jí dìde ni gbogbo stress depression everything are setting in tó dẹ̀ lè mú ọkàn obìnrin balẹ̀ ní kóréyàn tó máa kọ́dùlẹ̀ tó máa hold ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ fẹ́ràn mi ẹ dàbí kèrémí nínú ẹgbẹgbẹ̀rún èèyàn kèrémí lẹ jẹ́ nínú ẹgbẹgbẹ̀rún èèyàn obìnrin tí ó bá ní reason láti má lè fi lé ọkọ lẹ̀ tó dẹ̀ wà stressed tó wà under stressed bóyá ọkọ ẹ̀ sick ni o ó wà diabetic o ọkọ ẹ̀ wà under medication high blood pressure medication tó ti pa okó ẹ̀ àbí ọkọ ẹ̀ ní any underlying health issue àbó wà lórí antipsychotic medication tó ti pa okó ẹ̀ tóbìnrin dẹ̀ sì wà active nígbà míì àwọn obìnrin gan lè jẹ́ first carer fọ́kọ wọn lè fọ́kọ wọn lẹ̀ torí pé wọ́n nífẹ̀ẹ́ ọkọ wọn ṣé òbò wọn máa chewing gum mọ́ ṣóbò wọn máa gbọ́lódé wọn máa sílò òbò wọn pa ni tọkùnrin bá wà ní orí antibiotic lórí diabetic medication tó ti pa okó ẹ̀ àbórí high blood pressure medication àbí antipsychotic àbí àwọn very huge drug tó máa ń wà yẹn tó máa ti pa okó wọn tí o tó dẹ̀ jẹ́ wípé ẹ̀mí wọn gígùn yẹn gan torí pé ìyàwó wọn sì wà round ni ìyàwó rẹ̀ kò sí kankan tó pa òbò ẹ̀ ìkà ni yín ṣe máa ní tára obìnrin yẹn bá ń gbé fúkẹ́ kó kúrò nínú ilé ọkọ tó jẹ́ òun ló jẹ́ first carer fún ṣé kó kúrò ń bẹ̀ ni òun ni first carer fọ́kọ ẹ̀ ọkọ ẹ̀ ní underlying health issue kò lè ṣe mọ́ òun dẹ̀ ní first carer òun ló sì ń jẹ́ kí ẹ̀mí ọkùnrin yẹn gùn òun dẹ̀kẹ̀rẹ̀ ó sì wà active ṣé ó máa kúrò nílé ọkọ yẹn ni àbí òbú ẹ máa gbọ́lidé títí ọkùnrin yẹn máa fi kú irú àwọn ọkùnrin báyìí tẹ́ bá ló máa kú ní ọdún yìí tí ò bá kú nǹkan ṣóbìnrin yẹn máa wà orí yín ti yí lórí ìkànnì yìí òótọ́ làwọn máa sọ ìwọ tó bá sì wà nínú iṣu yẹn tó jóbìnrin kò sí mi lẹ́yìn bẹ́ẹ̀ bá rí gbálẹ̀ máa rá mi àní sọ́ǹtà mọ́ kò sí mi lẹ́yìn mo ní ọkùnrin kan ní Colchester mental health nurse ni òun nìkan ló dá wà ó fẹ́ obìnrin tó lọ́yàn tó dẹ̀ ní fùrọ̀ tó bá gbélé rí àyẹn kàn sí mi ìwọ obìnrin náà tó bá ní pírọ́blẹ̀mù bẹ́ẹ̀ yẹn tó ti fẹ́ sọ òbú ẹ̀dọ̀ lọ́lùdé má hesitate láti kàn sí mi lẹ́yìn àwọn òní sọ́ǹtà ẹni tó bá fẹ́ sunkún kó máa sunkún ara ló ń tọ̀ pọ̀lọpọ̀ rí èèyàn tó ń fọ́lò mi ni
àwọn tó ti bẹ̀rẹ̀ lọ́dún gbọ́nranranran gan wọn tó bá dá gbogbo ẹni tó ní sí mẹ́rin ti dá sí mẹ́rin wọn kó ìdá kan ẹ̀ àwọn tó wà lẹ́yìn mi so wọ́n máa kéku ni ẹ̀yin tẹ́ bá ní problem yẹn ẹ kàn sí mi lẹ́yìn ẹ̀yin obìnrin tẹ́ bá wà nírú problem yẹn tí òbóyìn ò gbúdọ̀ gbọ́lidé àpàpàǹdodo tí ẹ ò ní choice yàtọ̀ sí pé ẹ kàn fẹ́ mọ̀ọ́mọ̀ ṣèrànù ẹ ní choice wọ́n láti wọ́kọ́ ẹ kàn sí mi lẹ́yìn ire o ẹ jẹ́ n padà sí class mo ní 11 minutes I have to go back to 1 minute 12:50 náà ní ká wá ó dàbọ̀.